Africa Content TV. Bàbá ní gbogbo ṣe lásán sọ̀rọ̀. Bàbá yìí dé nínú àṣẹ. Bàbá ní gbogbo ṣe ọmọ tó ṣàkọ́lá ọgọ́jì. Ọmọ ojú lórí ìṣọ̀rọ̀ àfẹ́lẹ́ ìwúrẹ́. Bàbá mi àyè dé nínú àṣẹ. Ayélujára jẹ́nẹ̀rà àwọn alákùnrin lédè màrún àwọn àtọ́mọ ayẹlẹ̀. Ìyá mi àyè wọ́n ṣáàbí àṣẹ àfẹ́lẹ́ ìwúrẹ́. Àìmọ̀ sáàbí àgbẹ̀ ọmọ akérèdọ́ yóò ìyá dàgbà ó jẹ́ wọ́n mọ́ ó dàgbà ó jẹ́ wọ́n mọ́ ó sì wà ní dọ́nà láti ilé ayé ní àlàó ní ìmájìlá bẹ́ẹ̀ni ó sì lórí ilé ayé làwọn ó sì mọ̀ ó ti rẹ̀ ọmọ ọmọ ni wọ́n ṣàyẹ̀yà gbogbo ẹsẹ̀ yòówù kó lè ṣe àyíwọ́ sàdéyà tó lè yá wa ẹlẹ́wọ̀n lálákùnrin jù gbogbo nínú òkòòkò bàbá yìí lè fi wá sí àti gbogbo ẹbí tó kù sílẹ̀ bọ́dọ̀ mi àti gbogbo ẹbí ọba ní ìkórè ṣe aláwọ̀ ìnádìwà ìwé bí abẹ́rẹ́ tó mú gbogbo wa là ṣe lékè lẹ́yìn bá gbogbo. Ilé mama ọ̀gá wa Ajíbọ́lí Jàyìlá Kébé bàbá gbogbo fújì ẹkú ilé mama wa o àlìmọ́ o. Gbogbo wa Láyìndé tí bá ṣe lọ́bí bá ṣe gbogbo wa Láyìndé tí bá ṣe ẹ jẹ́ ká bá wọ́pọ̀ ká bá wọn ṣe. Àjọjẹ odò bẹ́ẹ̀ ní kan ò bá ní o. Ìjọ abánilá aṣáájọ òjèrè. Àbólórí wo ni màmá ẹ̀ tó kó tẹ orí máa ṣá ó ṣe gudugudu méje táyà mẹ́fà. Gbogbo ìyá Àlàbí níwèé fẹ́ lásìbẹ̀. Ó bá wa sọkún ìyá Òṣùpá ó sì ti màmá múrí ó sì ti màmá làó ṣe tí ìlú bàbá oko ìyẹn lọ́dún mọ́kànlá sẹ́yìn bàbára bíá. Makọ̀makọ̀ lóye kàn ìbáta bá fi ìkà làó fi sán aláwùṣẹ́ fi hù bàbára bíá. Gbogbo onímùjì yóò dọ̀wọ́ gbogbo wa àwa la ló kú o. Ọmọ Mákindé bá súnlé mo pàlí mọ́tò ṣáàdì àmì lọ́wọ́lọ́wọ́ ẹja ńlá lọ nímú Adékúnlé ṣe ẹ̀mí hù iye ọlọ́run tẹ́ màmá sálù jọ́nà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní ìkìyà ọmọ.